Africa Content TV. Allah. Tó bá sọ pé torí òkú títí kọjú mo ṣe máa dé ìlú Ìwó lájí o. Subhanallah. Graduation ọmọ lájọ plan pàjọ máa ṣe lọ́dún yìí kò ń ṣe. Ọlọ́run bá mi fọ̀rọ̀ kẹ́ ọ. Dúpẹ́ lọ́wọ́ náà pé títí kọjú ìyá wèrè kọ́ máa gbé káàkiri. Alhamdulillah. Ó dúpẹ́ pé wọ́n torí títí ẹ̀ tọrọ owó lórí Instagram. Alhamdulillah. Kọ́lọ́run bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rere. Àmín. Sisi God is a good person. Allah. Torí pé àdúrà ló máa fi jí mi pẹ̀lú voice note. Let's be on the first. Bọ̀dá yẹn ni mo ṣe ń pe àbúrò wọn lọ́jọ́ yẹn pé èmi on the first láàárọ̀ first ní 9 o'clock ni mo ti gbé. Wọ́n dẹ̀ ní Sisi Quadri rí kọ́ mi báyìí wọ́n ní kọ́ máa gbé. Kọ́lọ́run bá mi tẹ̀ wọ́n sáfẹ́fẹ́ rẹ̀. Àmín. قل هو الله فسيكون بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله أكبر. Gbogbo lọ́kẹ́sọ̀ tá a bá ti dé Sisi Quadri bá ti rí ìkú lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. Allahu akbar. Wọ́n sọ pé bọ̀dá mi bọ̀dá mi. Allahu akbar. Ọlọ́run orílẹ̀-èdè náà bá mi fọ̀rọ̀ kẹ́kọ̀ọ́. Amina. Sọ gbogbo àwọn èèyàn rẹ̀ lọ. Allahu akbar. Gbogbo òṣèré tíátà àkọ́dọ̀ ọ̀rọ̀ wa lójú o. Àmín. Àyọkú burúkú kò ní jẹ́ tiwa mọ́. Àmín. Torí àmẹ́tíkù kan o. Wọ́n mẹ́jọ àkú lójijì. Amina. ẹpẹ̀lẹ́ Basira abẹ́rẹ́ mọ̀ bọ̀. Allahu yaghfiru. máa bọ̀. Basira abẹ́rẹ́. Mọ́mí tí. Allahu yabasu. Kemity máa bọ̀ ńgbà náà. Kí Kemity máa bọ̀. Allahu yaghfiru. Allahu yabasu. Allahu yarhamuhu. Fi asanihi. Fi asanihi suwari. Àsàlátù fún sí Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Kò sí nǹkan tí a ṣe fún Ọlọ́run. Gbogbo tó lọ́n bá ṣe dáadáa náà ni. Àmọ́ nígbà tí Alájà Hamida sí Yámilẹ́kọ̀ọ́ kú, mo rántí pé mo kọrin kan fún wọn gbà tí mo sọ pé mo dúpẹ́ pé Yámilẹ́kọ̀ọ́ wáyé ó ráyé wá. Pé ó bímọ, ó lọlé ọkọ, ó lọ London, àwọn èèyàn mọ̀. Ọlọ́run ṣe orí bẹ́ẹ̀ fún Quadri náà. Ìwọ̀n tí yàn wá lé wá ṣe dáadáa lòun náà rí ṣe. Ọlọ́run àgbàbọ̀ ẹ̀. Ọ̀rẹ́ mi tí mo ti mú láti jọbẹ̀ ti pẹ́ ni nígbà àkótó ayé ni Quadri lọ́dọ̀ Alhaji Ajileye tó jẹ́ bàbá wa. So alhamdulilayi pé ibi tó náà parí ẹ̀sìn ó jẹ́ bí ayọ̀ kọ́lọ́run túbọ̀ ṣe àforíjì fún. Àmín. Bismillahir rahmanir rahim. Qul huwa Allahu ahad. Allahu samad. Lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Mo kí gbogbo ẹgbẹ́ òṣèré pátápátá pé a kú ara fẹ́ra kù. Ọlájẹ́ jẹ́ kí ọdún jìnnà síra wọn. Àmín. Àsàlátù fún sọ́lá. Sallallahu alayhi wa sallam. Ẹ tó ń ṣe ojú ọba orin. Na'am. Kí Dr. Saheed Òṣùpá tó jẹ́ pé òun ni alukoro wọn. Iṣẹ́ tiwa bá tiẹ̀ mú. Muhammadu Saheed Olúmọ̀gá kò tó kí ọ lẹ́ẹ̀kan sí ọ̀rẹ́ mi ni pàdé mi ni. Nígbà táwọn ṣe yẹn ẹ̀mí mi kí ọmọọba Adédayọ̀ Adéyẹmí. Dr. Dókítọ̀ mo kí dáadáa sàrẹ́ káàbọ̀ sà.